Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Tá a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí, ó dá lórí ìkíni nílẹ̀ Yorùbá. Yorùbá ní kárìrì lókèrè kásàríyá, ojo ni ojo ń jẹ lọ. Bẹ́ẹ̀ náà ni nílẹ̀ Yorùbá o. Nínú àṣà Yorùbá máa kíra wọn gidi gan. Ìdí nìyẹn tó bá jẹ́ ilẹ̀ Ṣàró, làwọn òyìnbó tí wọ́n mú wa lẹ́rú ńgbà náà ni wọ́n fi ń pe èdè wa ní èdè akú. Akú àárọ̀, akú ọ̀sán, akú alẹ́. Wọ́n sáré wípé. Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, Káyọ̀dé ọmọ Àjàó yín náà rí. Ọwọ́ báyìí mo ṣe bí n lónìí dẹ ọrùn ló lè ju bara lẹ̀kẹ̀ ìbára àdín lónìí mọ́sàájì aṣọ ọba tí ń kóná yẹndẹ́yẹndẹ́n. Mo tún rò mú bọ̀ o, ilé mọ wà. Mo bá wò pé kí n tó fowó kan kéjì pé kí àwọn ìdí ẹnu mi ó tún lè dùn. Àwọn tó pọ̀ tó èdè sí alẹ́nu kí n lọ rèé bá wọn lálejò lónìí. Mo bá gbéra pa, mo bá dìyà mọ́ra. Wọ́n jẹ́ olùkọ́ àgbà nínú èdè Yorùbá ní fáfitì Adékúnlé Ajásin. Mo bá lọ rèé bá bàbá ní ọ́fíìsì wọn o. Mo ní bàbá mi kẹ́ ẹ pẹ́ o, àjíǹde ara yín ọmọ jẹ́ ara ìyín ọmọ le o, kò nílé ìsakọtara kú wárápá máa le. Ẹ mọ̀ pé wọn ò ń fi yín lẹ̀ ńgbà kọ̀ọ̀kan láti lè jẹ́ pé kí n máa béèrè àwọn ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àmọ́ lónìí tí mo dé tí mo ní mo wá kí yín, mo tún wá béèrè àwọn iṣẹ́ ìwádìí kọ̀ọ̀kan ni o. Bá a bá ń sọ̀rọ̀ nípa ìkíni nílẹ̀ Yorùbá, bàbá mi ẹ dákun, ẹ bá nà ń bẹ́ẹ̀, kí ni tẹ́ ẹ fẹ́ bá mi sọ lórí rẹ̀? Bá ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún gbogbo àwọn aráalé tí wọ́n láǹfààní àti máa gbójú wò wá. Ní bàbá mi bá ní ó tún kárí Àjàó, ọ̀dà ó ṣeun, ọ̀yá mú kalẹ̀. Ní ẹ̀wọ̀ ẹ má jẹ́ ń ṣàlàyé ẹ̀ jù. Bàbá mi bá kẹnu bọ̀rọ̀. Ẹ já lọ gbọ́n tí bàbá mi sọ nípa àṣà kíni nílẹ̀ Yorùbá. Kò ní bàjẹ́ fún wa o. Bẹ́ẹ̀ bá ṣe ń láǹfààní àti máa gbójú wò wá yìí, ẹ má bá ń fìfẹ́ hàn sétò yìí. Ẹ láìkì, ẹ ṣíà rẹ̀, ẹ kọ́mẹ̀ǹtì, kẹ́ ẹ sì ṣe kíni, ẹ tún béèrè àwọn nǹkan míì tẹ́ bá tún fẹ́ ká tún mú wá nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Yorùbá ò ní bàjẹ́ o, àṣà Yorùbá ò sì ní mẹ́rí lágbára àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun o tẹ́ ń gbọ́ mi lágbára àṣẹ Èdùmàrè. Mò ń bọ̀, ẹ jẹ́ ń gbé bàbá mi wọlé kán wá bá wa tàn mọ́lẹ̀ sí tí mò ń wí. Ẹ ṣeun, ẹ kú kalẹ̀. Ẹja ní dàrú gidigba lálẹ́ odò, ọmọdé òní ní dàgbà lọ́la, àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí. Ọmọdé ní ká fohùn gbogbo fún. Ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. A kú ojúmọ́, alówó lé yín rèé, ọmọ ayé mi ọ̀dà wa kì í ṣépè níran wa. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí, ó dá lórí ìkíni nílẹ̀ Yorùbá. Yorùbá ní kárìrì lókèrè kásàríyá, ojo ni ojo ń jẹ lọ. Bẹ́ẹ̀ náà ni nílẹ̀ Yorùbá o. Nínú àṣà Yorùbá máa kíra wọn gidi gan. Ìdí nìyẹn tó bá jẹ́ ilẹ̀ Ṣàró, làwọn òyìnbó tí wọ́n mú wa lẹ́rú ńgbà náà ni wọ́n fi ń pe èdè wa ní èdè akú. Akú àárọ̀, akú ọ̀sán, akú alẹ́. Wọ́n sáré wípé akú ó pọ̀ nínú èdè wa, náà fi sọ èdè wa ní èdè akú kó tó di pé ọmọ ilẹ̀ Yorùbá tó wá láti ilẹ̀ Yorùbá ló ní sọ fún wípé èdè olóòmì Yorùbá o, èdè tí a gbọ́dọ̀ fi ohùn pè ní, ìdí nìyí tá fi sọ di èdè Yorùbá. Báwo la ṣe wá ń kíni nílẹ̀ Yorùbá o? A lè kíni láàárọ̀, ẹ káàárọ̀. A lè kíni láago 10 àárọ̀, ẹ kú ìyálẹ̀ta. A lè kíni láago 12, ẹ kú ọjọ́ kan rí. Bẹ́ẹ̀ náà lè kíni láago 1 ọ̀sán sí 2, ẹ káàsán. Tó bá sọwọ́ ìrọ̀lẹ́ ni a kì í wa pé ẹ kú ìrọ̀lẹ́. Tó bá wá sọwọ́ àjálẹ́, a kì í wa ẹ káàsálẹ́, ẹ kú alẹ́. Bá ṣe ń kíra wọn nílẹ̀ Yorùbá lọ́jọ́ nìyí. Bẹ́ẹ̀ ni tó bá já àrìn dòdòdò níbi tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa, a kíra wa, a kú àjẹun. Àjìn ní wípé ibi tí gbogbo èèyàn ti sùn tí ọwọ́ ti pa tẹ́sẹ̀ ti pa tóun ti kúni lọ. Ṣùgbọ́n táwa sì wà táà tí ì sùn. Tó bá wá dọ̀gànjọ́ òru, a tó máa ń kíra wa pé a kú ọ̀gànjọ́ òru. Ìyẹn wà ní bí aago 1 ṣaago 3 ẹ̀wà àárọ̀. Bí Yorùbá ṣe ń kíni nìyí. Lẹ́yìn eléyìí tọ́mọ bá wá jí láàárọ̀ kùtùkùtù, ó sọ obìnrin ní ó sọ ọkùnrin ni, ó gbọ́dọ̀ lọ jí kí òbí rẹ̀ kó dọ̀bálẹ̀ tó bá jọ́kùnrin, tó bá jóbìnrin kó fi orúnkún rẹ̀ méjèèjì kúnlẹ̀ kí bàbá àtìyá rẹ̀ kan sì wúre fún un. Bá a ṣe ń ṣe nílẹ̀ Yorùbá náà àṣà wa nìyí o. Ẹ̀rí pàṣà Yorùbá dáa. Iṣẹ́ pé òyìnbó dé làwọn àgbàgbé àṣà wa ò ní parun, kò ní bàjẹ́. Lẹ́yìn tá a bá ti kíra wa bá ń tán, ètò kù ní wípé ká gbọ́ sórí àwọn tí nǹkan ń ṣẹlẹ̀ sí, báwo la ṣe ń kí wọn. Bàbá pàdé olóyún, báwo la ṣe ń kì? Wọ́n ní àgbóhùn ìyá, àgbóhùn ọmọ. Wọ́n ní àfọ̀n àgbó kó tó wọ̀. Wọ́n ní
bí kíní béwé ti ń jábọ́ lára igi bẹ́ẹ̀ lọ́mọ ọmọ jábọ́ lára ìyá rẹ̀ o bá ṣe ń kí olóyún nìyí bọ́ wá bímọ tán ó tún ní bá tó ṣe ń kì í a máa ń kí ìyá ọlọ́mọ ìpè ìwọ ọmọ o ọlọ́run ó dá sí o ayọ̀ abara tíntín kí ni yorùbá fi ń pe ayé yorùbá ìbí ọmọ bíbí ní ayọ̀ abara tíntín à ń bọ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n tá a bá ti kí ìyá ọlọ́mọ tán ẹni tí ìwà tí ìbímọ tó jẹ́ pé ń retí oyún látọ̀dọ̀ Elédùmarè bó la ṣe kí òun náà yorùbá wa sọ wípé àgàn ó ti ọwọ́ àlàbò sùn yóò fi pọ̀ ọmọ lára ẹ ní fọwọ́ sùn ẹ ò ní fi pa ògiri o mo ṣe máa ń kí àlá ẹni tó ń retí ọmọ nìyí tó ń wá ọmọ tó ń wá oyún níní lẹ́yìn ọlọ́mọ ẹ jábọ́ sórí ẹni tọ́rọ̀ rìn àjò wọn ní ọkọ̀ àréfò láyọ̀ lẹ́gùnlẹ̀ o bá ṣe máa ń ṣe léyìn nílẹ̀ yorùbá lẹ́yìn ẹni tó rìnrìn àjò bóò la ṣe ń kí àwọn adẹ́mu àwọn tí wọ́n ń kọ ọ̀pẹ wọn ní ìgbàárọ̀ o wọ́n ti sọ pé gbàárọ̀ náà dá wọn lóhùn a ní ògùn ó gbè yín o torí ẹmu ní lọ dá lórí ọ̀pẹ ẹmu tí sì ń dá lórí ọ̀pẹ ní ògùn lọ́lẹ́mu ìdí nìyí tó fi sọ wípé ògùn á gbè yín o ọdẹ ńkọ́ ọdẹ apàgàlà wọn á kí ọdẹ wípé àrèpàǹtògùn o òun ó fi dá wọn lóhùn wípé ògùn ó gbè wọn o bẹ́ẹ̀ nìyá onítìrí ẹni tí ń dirun bóun ni wọ́n ṣe ń kí wọn wọn á ní ojú gbòòrò o onítìrí náà dá wọn lóhùn á ní òyà á yá o ṣe ti rí báwọn tábàkù lọ́dọ̀ àwọn tí ń dirun kí ló kù tá a tún bọ́ sí àpọ̀ sórí àwọn tó jẹ́ wípé wọ́n ń mọ ìkòkò bó ni wọ́n ṣe ń kí àmọ̀ kòkò nílẹ̀ yorùbá wọn á ní ilẹ̀ àárọ̀ o gbogbo ilẹ̀ á di amọ̀ o òun náà wàá dá wọn lóhùn àníyàmọ̀ kó á gbè yín o bẹ́ẹ̀ náà lálárò ti ń rẹ aṣọ wọn ní àrẹ́dú àrẹ́pọ́n o òun náà wàá sọ wípé ààrẹ yìí o ìyàmọ̀ kó á gbè yín o ṣe rí i pé yorùbá ló láṣà yorùbá ló níṣe àṣà yorùbá dùn tabako lórí àwọn aláró a lè bọ́ sórí a ti kọ̀ sọ̀rọ̀ nípa arìnrìn àjò a lè kúrò lórí àwọn aláró ká bọ́ sórí àwọn tí wọ́n ń ṣe ọdún tàbí ká sọ̀rọ̀ nípa àwọn àgbẹ̀ bó ni wọ́n ṣe ń kí àgbẹ̀ wọn ní àròkọ bọ́dún dé o àgbẹ̀ náà dá wọn lóhùn a ní ẹ ṣeun Elédùmarè á jẹ́ ká jẹ́ pẹ́ o bẹ́ẹ̀ ni tíyàn bá ń jẹun à ń kí ẹni tó jẹ nílẹ̀ yorùbá bó la ṣe ń kí wọn wọn á ní àjẹyè o ẹ wá bá wa jẹun o òun ó dá wọn lóhùn padà bí a ṣe ń kí nílẹ̀ yorùbá ó mọ̀ dùn pọ̀ ó dára ó sì ládùn kódà ó máa ń wúni lórí nílẹ̀ yorùbá bá a ṣe ń kíni ṣé wá rí lórí ìkíni yìí ẹni tí ì bá sọ ọmọ yorùbá kò lè mọ tó wà ń bẹ̀ tọmọ ẹni bá jí láàárọ̀ tó dọ̀bálẹ̀ fún ni àbí tó kúnlẹ̀ fún ni orí bàbá ò wù orí ìyá ò wù wọ́n tún máa kí lóríkì rẹ̀ ilé ọmọ lágbájá ọmọ làṣàkìgbè ọmọ kìíní kankankan ọmọ bá díẹ̀ bá kú àti gbogbo oríṣiríṣi oríkì wọ́n máa kí lóríkì rẹ̀ orí òun náà máa wú bí orí gàrí bá a ṣe ń ṣe nílẹ̀ yorùbá nìyí o ṣùgbọ́n káwá kọ́mọ ẹni ó jí kó dàbí ìgbà tí ó náwó sí ni kó dàbí ìgbà tó ń gbin àgbàdo eléyìí ṣe àṣà yorùbá bọ́kùnrin bá jí yóò dọ̀bálẹ̀ táyà àrí ó kanlẹ̀ tán láti fi hàn pé bàbá mi mo dúpẹ́ òótọ́ ẹ̀ ṣe mí mo dúpẹ́ títọ́jú tẹ̀ ń tọ́jú mi tó bá sì jọmọbìnrin ni yóò kúnlẹ̀ orúnkún méjèèjì yóò fi kí bàbá àtìyá inú bàbá náà dùn wọn á wúre fún un nípa báyìí gbogbo tọmọ fẹ́ jẹ láyé yóò sì jẹ pẹ̀lú ìrọ̀rùn ẹ wá rí pàṣà àṣà yorùbá. ṣé wo tẹ́ ń gbọ́ mi tẹ́ ń sì ń bá mi fìfẹ́ hàn sétò yìí kò ní bàjẹ́ fún yín lágbára àṣẹ Èdùmàrè mo mà rí yín náà o ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ wọn. Hello, my people. Let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.